Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, ọlọ Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àtọ́lọ́ Ọlọ́run kó máa bá àwọn òjíṣẹ́ Ọlọ́run tó síwájú Ànábì wa Muhammad, àwọn tó tẹ̀lé Ànábì gẹ́gẹ́ bí sàábí àti gbogbo àwọn tó gba t'Ọlọ́run ọba gbọ́ lódodo, àmín. A kí n káàbọ̀ sórí ètò yìí níbi tí a ti ń lara wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Lónìí a máa jíròrò lórí kókó ọ̀rọ̀ pàtàkì kan pé ìwà alákatakítí àti ìwà agbẹ́sìnrù tá à ń pè ní religious fanaticism and intolerance. Ṣé ẹ̀sìn wa náà ló sì ní ká máa ṣe báyìí? Ìbáṣẹ̀sìn Islam ní àbẹ́sìn míì. Àwọn ọmọ Nàìjíríà lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin ntọ́jẹmọ́ bẹ́ẹ̀ ń jáde ní ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn. A sì fẹ́ kórílẹ̀-èdè yìí dàrú. Ńlọ́jà gbé ọ̀kan nínú àwọn tán jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ẹ̀kọ́, tán tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ Islam, pé nínú ẹ̀sìn tiwa yìí kí l'Ọlọ́run wí, bó ló yẹ ká ti ṣe. Torí ètò tá à ń ṣe yìí láti lè mú kí àwùjọ kó túbà kó tùṣẹ́ ni, gbogbo orú ẹ̀sìn tí èèyàn bá máa ṣe. Àlejò wa ní alẹ́ òní àwọn náà ni Professor wa Hamza Ishola Abdulrahim, tó jẹ́ ọ̀kan nínú àwọn professor àtọ̀gá àgbà ní yunifásitì tá a mọ̀ sí Kwara State University ní Malete. Professor, assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A kí yín káàbọ̀ sórí ètò yìí. Ọlọ́run bá kó bá wà pẹ̀lú yín. Àmín ya Rabbi. Ìwà alákatakítí àti àìlámúmọ́ra ọjẹ́ tí máa jẹyọ nínú òṣìṣẹ́ àwọn ọmọnìyàn. Wọ́n ń hù níwà nípa ẹ̀yà, wọ́n ń hù níwà nípa ìlú pẹ̀lú ìlú kan sílùú kejì, wọ́n ń hù níwà nípa òṣèlú, wọ́n tún wá ń hù níwà nípa ẹ̀sìn. Nínú Islam táwa sì wà nù rẹ̀ yìí, Ọlọ́run sọ̀rọ̀ kan tó yẹ kó kọ́ gbogbo ọmọ aráyé lẹ́kọ̀ọ́ nípa pé òun Ọlọ́run bóun bá fẹ́ ni gbogbo wa ọ̀kan náà ló wọn ọba ṣe wá, àmọ́ díwà tó ń fi ṣe wá bóun ṣe ṣe wá. Jẹ́ kí n wá ti ìbéèrè àkọ́kọ́ sí yín pé ìwà wo la lè pè ní ìwà alákatakítí àbí ìwà àìní ìgbàmọ́ra? Ìwà wo la lè pè bẹ́ẹ̀ téèyàn bá ń hù gbogbo orú ẹ̀sìn tí ì bá wà? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. آمين. Akí yín púpọ̀ olóòtú, ọlọ́mọ yóò máa lékún ìgbàgbọ́ àti máa lékún àránṣẹ́ fún yín àti fún ẹgbẹ́ tí a ń represent. Lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. Àmín ya Rabbi. Ṣe rí nílùú àyè à ń ràn kàn yí pé ó yẹ kó máa dá sí nípa àwọn nǹkan kan. Allahu Akbar. But kàkà kó máa dá sí àwọn nǹkan tó ń jẹ́ kó fẹ́ máa bàjẹ́ sí ni. Allahu Akbar.
tí wọ́n ń fún wa ní concern dààmú ẹ̀mí wípé ṣélu yìí yóò sì láǹdì síbi tó dáa báyìí. Allahu Akbar. kọ́lọ̀ ń jẹ́ kó láǹdì síbi tí ó dáa. àmín àmín. tó pé àgbà yìí pé nílùú mi o wọn sì ní pé alọ́mọ ìlú mi. bí Ọlọ́run dá wa sí náà ni. Ọlọ́run dá wa sí ni. Allahu Akbar. bọ́ bá fòfẹ́ rẹ̀ tọkọrí amẹ́ tọkọrí UK tọkọrí whatever Ọlọ́run jẹ́ lu wọn fọ́n níbo wọn ti ń pè àwọn tó bá ti rí ọ wọn ti mọ̀ pé ìsọmọ ìlú àwọn àjèjì ni ọ. so ládàkùn tó lọ lọ́hùn náà ó jẹ́ pàtàkì púpọ̀ yìí pé ìgbàmára ẹ̀sìn mọ́tò pé ètò ẹ̀sìn ní tọ́ ó jẹ́ pàtàkì fún wa ká má bàa fi dà lóru nítorí tí ó bá ti sí ìfọ̀kànbalẹ̀ tí ó sí peace certainly kò lè sí ìtẹ̀síwájú nínú ìlú náà. Ọlọ́run ṣe bí Adam baba ńlá wa Adam bẹ́ẹ̀ni kọ́lọ̀ kan náà lónìí. Allahu Akbar. kọ́lọ̀ kan. ẹni Ọlọ́run kọ́kọ́ dá sáyé nù òun náà sì ló jíṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ Adam. òun làkọ́kọ́ èèyàn. Allahu Akbar. Allahu Akbar. tẹ̀wé àwọn màláíkà ti ń bẹ fún. bẹ́ẹ̀ ni màláíkà ti ń bẹ kó tó di pọ́ wá dá yẹn nígbà tí ó sì bẹ̀rẹ̀ èèyàn dídá. so òun làkọ́kọ́ èèyàn. ó jẹ́ káwọn màláíkà ó gbọ́ pé tọ̀. now Hawa tọ̀ tí ń jẹ́ ìyá ńlá wa òun làkọ́kọ́ obìnrin tó náà kọ́ dá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo fẹ́ lọ nípa èdè díẹ̀. náà nígbà tó lọ sọ pé inna khalaqnakum min dhakarin wa unsa inú Kùránì ló ti sọ bẹ́ẹ̀ pé adáyín khalaqa lọ́lọ́ adáyín eléhùn is natural min dhakarin àtàlọ́kùnrin kan wa unsa àtòbìnrin kan. nígbà tí ó wàá sọ bí a ṣe wá yàtọ̀ pátápátá yẹn báyìí wa ja'alnakum kò sọ pé wa khalaqnakum. Allahu Akbar. Ọlọ́run dá wa bẹ́ẹ̀ ó ṣe wá bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni dídá mo sọ pé ọ̀tọ̀ ni ṣíṣe ó fẹ́ pé ó wá wò pé ọ̀dà ìjọba láì wọ̀lọ́ báyìí it's not natural ó fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ó sì ṣe wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. nídìlé níran níbi kọ́lọ̀ yín yàtọ̀ ẹ̀yà yín yàtọ̀ èdè yín yàtọ̀ àmọ́ nínú ìyá kan àti bàbá kan ní gbogbo yín ti jáde gbogbo orú ẹ̀sìn tẹ́ ẹ̀ bá wà. ìyá níbi tí wọ́n bá ti lo jàhálà báwọn ó fẹ́ pé kí ní ìyẹn ṣe pé ìpìlẹ̀ wà nù. Allahu Akbar. nígbà tó lọ sọ nípa ọmọ ó ní yahabu liman yasha'u inatha tó bá wọlé òun abùn ẹ̀ tó bá wù ní kíni ọmọbìnrin wọ́n yahabu liman yasha'u shukuran òun lẹ́wọ̀ ìfẹ́ lómi òun fún lọ́kùnrin awo yuzaguju dòkàrà ní wàhùn náà òun àmọ́ kìlẹ̀ lómi bọ́ra wọn lọ́kùnrin bóbìnrin nígbà tó wá fẹ́ dákọ̀ pé ẹlòmí ilé wà jágan ní wàyẹ jáàlù lùjáàlù àwọn lólò bí ìsinmi lọ́ṣọ́ra. pé bàbá wù mí yín sì ṣẹ́ lómi ìgbàgbọ́ kò ní bí nǹkan kan. yóò jà sí sí. láfàkùn. so èmi Ọlọ́run ní í ṣe tọ̀ náà. irú ẹ̀ náà lọ́wọ́ wáyé nípa pé tọ́lọ̀ sọ pé walau sha Allahu tó bá ṣe pọ́ bá wọ Ọlọ́run ni la ja'alakum ummatan kò bá ṣe ní òdìdí kan. Ọlọ́run fúnra ẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ o nínú Al-Qur'an pé bọ́ bá ṣe gbogbo èmi Ọlọ́run ni. bá ṣe ń lọ ummatan wahida ọ̀kan ṣoṣo ọ̀kan ṣoṣo yìí tí mo rẹ̀ ni pé amọ̀sọ̀dẹ̀ kan náà gbogbo ayé amọ̀sọ̀dẹ̀ kan náà. ọba wù mí èmi Ọlọ́run máa ṣe gbogbo yín dúdú gbogbo ayé bọba lọ Amẹ́ríkà dúdú lọ́ba mẹ́ ọba lọ London dúdú lọ́ba mẹ́ ọba lọ China dúdú lọ́ba mẹ́. àmọ́ wù wọ́n ṣe wá lálàáfíà bọ̀ Ìgbò wà níbì kan Lárúbáwá wà níbì kan dúdú wà níbì kan fún wa níbì kan. èmi Ọlọ́run ti ṣe ni. ọwa ni liyabluwakum fima atakum òun fi ṣàdánwò fún yín ni o. láìla ọkọ̀ tí ó pàṣẹ àdánwò náà. ta ni ó gba nǹkan tọ́lọ́hun ṣe ta ni ò ní gba nǹkan tọ́lọ́hun ṣe ẹni tó jẹ́ sí pé kò bá ní àrùn mara kankan tẹ̀sí ni o tòṣèlú ni o ti ẹ̀yà ni o tàwọ̀ ni o tìran ni o ó fẹ́ lè náwó nù tí ó bá ti gbà ó fẹ́ lè náwó nù ó fẹ́ lè dánwò Ọlọ́run nù
àìgbà ni wàá mú ọmọ wa sọ tó lè dà lóru. ẹni tí àná ó ti sọnù already. Allahu Akbar. ẹni tí ìbá ti gbà kan tó lọ́hún ṣe ó ti sọnù. ọ̀rọ̀ tí ọmọ jẹ́ ìlàtọ̀ rẹ̀ náà ọ̀rọ̀ tó lè dá wàhálà náà ni ọ̀rọ̀ tó lè tí ò ní dá náà ni ó máa sọ. oye so tá a bá wá sọ yí pé àwọn kan bẹ tí ò ní làákà inú àbáwọn kan bẹ tí ò yé wọn kò yẹ ká máa rí i látọ̀dọ̀ àwa tá a jẹ́ aṣíwájú ẹ̀sìn. Allahu Akbar. tó pé a gbà wípé àwa tá a já síwájú ẹ̀sìn àpègèdè nínú wà tí a ti mọrú nǹkan tó lọ́wọ́ wí yìí. Allahu Akbar. àwọn alágbàdo máa tẹ̀lé jù. ó tún wà wá sí wọ́n mọ̀ wò wá gẹ́gẹ́ bí example. gẹ́gẹ́ bí example dáadáa. so kí a wá dé ibì kan ká máa wá sọ̀rọ̀ tó tako ìkejì tó tako ẹlẹ́sìn kan tó tako aráàlú kan tí ó máa dá wàhálà alẹ́ tí a lọ pé a bá ti gbé microphone lọ́wọ́ gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn bí ipa represent Ọlọ́run ni. Allahu Akbar. àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n sì ń fún wa. àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n sì ń fún wa. àwọn táwọn yẹn ń gbà pé à ń represent Ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run sọ là ń sọ yìí ó yé ká mọ̀ wá sọ nǹkan tọ́lọ́run ò fẹ́. Allahu Akbar. ní pé yẹn ń fẹ́ràn sọlọ́run. bí ẹgbẹ́ fẹ́ràn sọlọ́run ni. ẹ ṣe. so mo á fẹ́ ṣe yàtọ̀ láàrin alákatakítí àtàlágbàmọ́ra tí ò lámùmára tọ̀. sẹ́dí àti ọ̀làmùmára wọn level 1 ni. nítorí pé intolerance level 1 ni. torí tọ́ bá rí kiri kan tí ò tẹ́ lọ́rùn tí ò dùn mọ́ tó yàtọ̀ fún nǹkan tó ti tiẹ̀ ó lè jáde kó mbẹ́. ó tẹ̀lé mọ́ sọ̀rọ̀ kankan. àmọ́ ó kẹ́sà rí pé kó dùn mọ́ dé. intolerance lè léyìn o. àmọ́ alákatakítí. ẹni tó wà fanatika wọn. tó wà fanatika òun tiẹ̀ tó bá rí wípé tẹ́ bá ṣe nǹkan abẹ́ bá sọ nǹkan abẹ́ nǹkan ṣẹlẹ̀ tí ò bá tiẹ̀ mu kò ní dákẹ́ yóò sọ. yóò sọ̀rọ̀ tó lè dà lúrú. yóò ṣe. yóò sì hùwà tó lè dà lúrú. fanatics ni. gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín pé tala lè pè lálá agbẹ́sìnrù tala lákatakítí tọ́ nítorí wàá ṣẹlẹ̀ nísìnyí pé ètò ẹ̀sìn ni àmọ́ tó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ bọ́n ọmọ Nàìjíríà gbọ́ ká lè wá gbòódẹ́kun fúnra wa lórí tó ṣẹlẹ̀ náà ní tí ò pẹ́ púpọ̀ láàrin ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ọ̀kan nínú ẹni tó ṣe deputy governor rí ní Àríwá tó sì jẹ́ lẹ́sìn míì yàtọ̀ sí Islam ó nà ká àléébù sí president Nàìjíríà President Ahmed Bola Tinubu. kí ló ṣe. ó ní wọ́n ń ṣèpàdé Arab Summit ní Saudi Arabia president wa kí ló wà lọ́bẹ̀ Nàìjíríà is a Islamic country kì í sì í sorílẹ̀-èdè ẹlẹ́sìn kan secular state ní Nàìjíríà wípé irú lílọ bẹ́ẹ̀ kò tún gbọdọ̀ lọ bẹ́ẹ̀ mọ́ nítọ́jẹ́ kémi wá gúpùrú ẹni sí alákatakítínù wípé ẹni tó lè sọ̀rọ̀ tó lè dà lúrú ọ̀rọ̀ tó gbé wá yìí fún ẹ̀yin tẹ́ kéré ní tó ti wáyé ní nǹkan bí 40 ọdún sẹ́yìn ni táwọn kan dìde wípé Nàìjíríà kí ló dé tí àwọn head of state wa tí wọ́n máa lọ ìpàdé Organization of Islamic Conference OIC wípé Nigeria is not an Islamic country lóòótọ́ ni Nigeria is an Islamic country but kì í tún ṣe secular country náà fẹ́ẹ́ tó bá gbé ìbúdàdẹ lọ wọnú dictionary yín orílẹ̀-èdè tó bá secular wọn ò believe nú ẹ̀sìn kankan ni wọ́n ń pè bẹ́ẹ̀ Nigeria is a multi-religious state nítòsí ti mú wa wà multi-religious bí wọ́n bá ń ṣe nǹkan tí ó mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè wa tí wọ́n sì pè wá gẹ́gẹ́ bí mẹ́mbà ní ọdún 1969 nígbà tí General Gowon tán jẹ́ olórí orílẹ̀-èdè yìí ni wọ́n rẹ́gísítà Nàìjíríà sínú Organization of Islamic Conference àmọ́ ńgbà táwọn agbẹ́sẹ̀rò kan ó dìde wọn ní Nàìjíríà gbọ́dọ̀ lọ pàdé yẹn mọ́ General Babangida wá pè meeting Supreme Military Council ó pè Council of State ó pè àwọn elders pé bóò la ṣe débẹ̀ àbálọ àbábọ̀ wọn ní gbogbo orílẹ̀-èdè tó bá fẹ́ ní ìtẹ̀síwájú ni wọ́n wà nínú OIC kọ́dà àwọn tí mùsùlùmí orílẹ̀-èdè wọn ò tó kéré
wọ́n sì dákọ̀ àwọn orílẹ̀-èdè ọ̀wọ́n tó bí 20 táwọn náà ń lọ pàdé yìí wọ́n tó wá sọ Nàìjíríà níbi táwọn mùsùlùmí ti pọ̀ ju àwọn ẹlẹ́sìn míì lọ pé torí náà ń kọ́ ká máa wà ń bẹ̀ àti 1990 àbí 1991 wọ́n ti ní a máa wà ń bẹ̀ gbàtẹ́ni wá torí pé olórí ẹlẹ́sìn lòun tóun sì ṣe deputy governor rí ní ìpínlẹ̀ tóun ti wá ọwá sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn tó àwa tá a sì ń ṣètò níbi Muslim Media Watch Group tá a mọ̀ pọ́ fẹ́ ṣe ọmọ Nàìjíríà lọ́nà ni ojú ẹsẹ̀ la fún un lésì wípé gbogbo àwọn tó bá wà religiously fanatical and intolerant báyìí tó ṣe pé wọn ò lámúmọ́ rẹ̀ ẹ̀sìn tí wọ́n torí pé president wa jẹ́ mùsùlùmí ló fi lọ sí Arab Islamic Conference ẹ̀já sọ kó yé wọn àṣẹ̀ṣẹ̀ wàá sọ wá yé gbogbo aráyé pé ọ̀rọ̀ tó ń dálẹ̀ yìí iná tá a ti pa náà ní láti nǹkan bíi 30 ọdún àti 5 sẹ́yìn kí ló súnrú ẹni tó jẹ́ olórí báwọn láti sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ọ̀kan nù nǹkan ẹlẹ́ẹ̀kejì tó tún ṣẹlẹ̀ yìí ń fẹ́ má ti jọ̀sẹ̀ kan lọ nísìn Muslim Community Ekiti State under the Supreme Council for Islamic Affairs Ekiti State Branch wọ́n set up Sharia committee pé gbogbo àwọn tó bá níṣòro nínú family torí Sharia wà nínú constitution wa pé Muslim personal law kan máa fi settle mọ́tà fún wọn. Wherever is wanted. Wherever is needed and requested. Ideally ó yẹ kí gbogbo states including Abia Cross River káwọn náà request láti lè establish Sharia court fún Muslim personal law. Wọ́n yẹ try ẹni tí è ṣe mùsùlùmí ń bẹ ẹni tí è ṣe mùsùlùmí ẹgbẹ́jọ́ lọ bẹ̀ lẹ́nu kan àwọn mùsùlùmí Èkìtì wọ́n ṣèpàdé wọ́n sì set up Sharia committee pé àwọn Muslim tán bá ní issue tí wọ́n ń yanjú láàrin ara wọn kàn máa gbéra káwọn máa yanjú ẹ̀ wọ́n wá ṣe ìpàdé àwọn tó lẹ́jọ́ gbẹ́jọ́ lọ wọ́n sì sọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wọn bá nítọ̀ àwọn ti gbọ́ ẹjọ́ tẹ́ ẹ rò ẹ padà wá àtúntẹ̀síwájú ìjókòó yìí tá a fi gbà yín mọ̀ràn mùsùlùmí Èkìtì state ní í ṣèyí fúnra wọn àfi tá a rí lórí social media tẹ́nìkan ní òun ẹ̀ ṣe mùsùlùmí o tó náà ń kọ́ kán má gbé ṣẹ̀ríà wọ Èkìtì o ṣẹ̀ríà ti wà lẹ́kìtì kọ́dọ̀ ó wà ní gbogbo Nàìjíríà nítorí gbogbo bí mùsùlùmí bá wà ní ṣẹ̀ríà wà tí ó bá wá sí ṣẹ̀ríà court wọ́n lè wá torí pé iṣu táwọn ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ṣẹ̀ríà nìkan lọ sí state tó bá wà kí wọ́n lọ lè settle àmọ́ báwọn mùsùlùmí Imo state bá ní gbogbo iṣu tó bá relate mọ́rọ̀ Islam táwọn ọmọ ṣe fàǹfà láàrin ara àwọn establish Sharia committee Owerri Central Mosque sì ní secretariat wà wọ́n ní right wọ́n sì máa gbé Islamic matter lọ́bẹ̀ láti lọ discuss so ẹni tí mo wí yìí ọba bọ́ sórí social media pa wọn ní aláwọ̀ Sharia lẹ́kìtì kọ́dà wọn ni wọ́n sì pàdé mi ní on the 30th of January àwọn ò ní jẹ́ kó wáyé mo ní n tí mùsùlùmí Èkìtì ń ṣe inú mọ́ṣáláṣí wọ́n ti ṣe gẹ́gẹ́ bí kọ́mítì ń fẹjọ́ hàn yín nù ẹ̀yin lè máa ń tẹ́ wàá sọ ń parẹ́ o gẹ́gẹ́ bíi pé gbogbo àwọn churches náà wọ́n ní various committee tí yanjú nǹkan láàrin ara wọn ọ̀rọ̀ tí ó kàn yàn ẹ̀dá kan tí ó wà nínú ẹ̀sìn yẹn ó ṣe lè sọ yí pé àwọn ò ní gbà kí nǹkan yẹn ṣẹlẹ̀ nínú ẹ̀sìn tí ó kàn án níta a fi gbé tọ́pìkì pé ìlàmúmọ́ra ẹ̀sìn ìmọ̀sàtà alákatakítí bó la ṣe fẹ́ wá solution sírú wà táwọn èèyàn ń hù yìí. ẹ ṣe wo olóòtú. àmọ́ ẹ mọ ibi tó ti bẹ̀rẹ̀ bọ́yẹ̀ ẹ̀jà gbọ́. olóòtú. náà. èyí tí ọ̀sẹ̀ lẹ́kìtì mo fẹ́ wá ìbẹ̀ tí tẹ́tí ó ti. ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀ wọn. kọ̀yẹ́kọ̀ yà wá lẹ́nu. Allahu Akbar. torí pé àwọn kan bẹ tó ṣe pé wọ́n wà intolerant débi wípé. wọn ò lámúmọ́ra ẹ̀sìn. débi wípé kọ́dà tẹ́nìkan máa ṣe aláwọ̀ àpárọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n fẹ́ lè gbàkó bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé kókó bẹ́ẹ̀ mi tí. tẹ́ǹbì kọ́ takọ̀ ẹ̀sìn míì wá ní jásí pé wọ́n fẹ́ràn ẹ̀sìn. ọkọ̀ fẹ́sẹ̀ tiẹ̀ àti sọ̀rọ̀. ẹ̀sìn kọ́ lè pé sẹ́wọ̀n pé àwọn kan bẹ ní Nàìjíríà wà yìí. wọ́n bá ní Nàìjíríà ní problem tó pọ̀. àníná iná wọ̀ọ́dá. àlómi ọ̀nà wọ̀ọ́dá. kò sí nǹkan tó tẹ fẹ́ gbogbo ọkọ̀ Nàìjíríà àmọ́
mọ́ṣíìnì kan bẹ nínú mọ́ṣáláṣí ń bẹ̀ o ee wọ́n ta bá gbé jáde ee àbá tẹ̀ báyìí gbogbo nǹkan dà àwọn kan bẹ tí wọ́n bàjẹ́ débi gbọ́ sọ pé kọ́ya máa bàjẹ́ ìṣúra yìí náà dípò lẹ́fì lọ gbé mọ́ṣíìnì mọ́ṣáláṣí kọ́ya máa bàjẹ́ ìṣó lọ́bọ̀jọ́ dá láíláí bọ́lọ̀ náà wá fẹ́ràn ní o wọ́n hẹ́tì ara wọn ní kì í ṣe páwa mùsùlùmí wọ́n hẹ́tì so irú àwọn léwu bẹ́ẹ̀ lẹ̀ ṣe rí tábà wo àwọn leaders wa lákọ̀ọ́kọ́ tí wọ́n ní ìkàtàpé nationalism la. Allahu Akbar ìfẹ́ràn orílẹ̀-èdè tọkàntọkàn wọn à jẹ́ kí irú nǹkan báyìí kọ́ wà nínú agbárí wọn. Allahu Akbar ṣé ẹ lè wo wípé somebody like Chief Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ of the blessed memory ní gbogbo àwọn regions pátápátá yẹn ti bẹ Nàìjíríà òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Muslim Pilgrims Welfare Board wọ́n ti dálẹ̀ láàrin wa wọ́n ti dálẹ̀ ní South West fẹ́yìn mùsùlùmí tẹ́ wà mí. nítorí pé mọ̀ yìí pé gbogbo àwọn yẹnyẹn àwọn wọn bí àwọn síbi pé àwọn èèyàn lọ Mọ́kà nílẹ̀ Yorùbá ni. Allahu Akbar. So Mọ́kà yìí tradition nínú Islam. nínú Islam òkú ẹ̀sìn sí ni. òkú ẹ̀sìn sí ni. àwọn sì ń lọ in group in large number. wherever tán bá lọ láyé. òun gbọ́dọ̀ rí i pé they are well catered for. wọ́n tọ́jú wọn dáadáa. síbẹ̀ làwọn kan tó sọ lóde yìí pé ẹ parẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn kọ́mọ lọ sí fún ara wọn. wọn ò fi wá wọn jọ Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ì ṣe mùsùlùmí àmọ́ tó fẹ́ràn gbogbo ẹlẹ́sìn. gẹ́gẹ́ bíi pé nationalist ni. Allahu Akbar. nationalism ọba àwọn Nàìjíríà máa ń ṣe o. La ilaha illallah. gbogbo adé mo sọ fún yín pé bí Nàìjíríà ti bàjẹ́ tó yìí tó ti dàrú tó yìí tọ́ba ní kíní kan bẹnu mọ́sáàsì bẹ̀ wò ara mọ́sáàsì ti yọ̀dá pé wá gbé Nàìjíríà ó fi dá àwọn kan bẹ tó ń sọ pé kí Nàìjíríà yẹ máa bàjẹ́ nìṣó. La ilaha illallah. torí hatred tí wọ́n ní fáwọn ẹlẹ́sìn kan. àfẹ́ ẹ dákun indio láti wá bẹ́ẹ̀. ẹ dákun ẹ má pé bó mọ yà sí Quran sọ̀rọ̀ níbi kan ó ní ta'ala ìlẹ́kẹ̀mẹ́ sẹ́wà ìbẹ̀ náà ẹ wá Ọlọ́run ló ní lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹ wá gbogbo pápátá yẹn ó ní ká mùsùlùmí ká ké sí wọn kí ni ká má sin ẹnì kankan tó kọjá Ọlọ́run lọ́hùn kẹ́nì kankan nù wa ó sì má múra rẹ̀ ní Ọlọ́run. Allahu Akbar. oye ṣé gbogbo akọ́tàdé sí àti Muslims àti Christians tàlà ń sìn rí. Ọlọ́run ni mo rò bẹ́ẹ̀. Ọlọ́run la gbà fáfún. tọ́ mo rò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe wí mo sọ pé an average Christian ní pé Ọlọ́run làwọn ń sìn. bẹ́ẹ̀ni. ẹ rí i pé àkẹ́sọ pé Ọlọ́run là ń bọ. òòṣà ni wọ́n ń bọ. Allahu Akbar. àmọ́ Christians Muslims in this country tí wọ́n fẹ́ sọ Yorùbá o wọ́n ní Ọlọ́run là ń sìn. so láti gbà pé Ọlọ́run bá yí ohun nìkan ṣoṣo ni. oye ṣé a fẹ́ràn Ọlọ́run ju Ọlọ́run fún ara rẹ̀ lọ ni. láfi wá hẹ́tì àwọn kan tájọ́ ọmọ orílẹ̀-èdè wa tí wọn ò sì rọ aburú sí wa. ẹ ṣe púpọ̀. sọ ẹ̀rẹ́ kùtù Ọlọ́run ọjọ́ pàtàkì sí wa pé kárí wípé gbogbo wa àfọwọ́sowọ́pọ̀ kárí pé níṣẹ́ báwo Jaiz Bank yóò tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́gbọ́n àkàkọ́kọ́ takò náà ìgbà wọ́n fẹ́ àwọn ọ̀fẹ́ lọ́nà Islamic banking Islam ti jẹ́ wọ́n ní principle Islam lórí pé free àwọn tọ́pọ̀ jù bẹ́ẹ̀ interest free bank ni. àwọn tó láti East ni àwọn Igbo lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ni. àwọn náà pọ̀ jù. tí wọ́n ń dáwó síbẹ̀ buhaya kọ́sítọ́mà Jaiz Bank torí kò ní yọ owó wọn kò ní yọ interest. báńkì sì ń ṣiṣẹ́ lọ. báńkì sì ń ṣiṣẹ́ lọ. ṣé wọ́n wá sọ ikú eju àbí kéwájì tí wọ́n ti sọ di mùsùlùmí. àbí Chukwuka. ta ni wọ́n pè é pé bí wọ́n bá di mùsùlùmí wọ́n kò wá báńkì wa mọ́. ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin bá ṣe nífẹ̀ẹ́ ara wa lódodo gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ lẹ́sìn kristi ọba àjẹ́ lẹ́sìn míì ó ní tó bá wa o gbogbo ẹnikẹ́ni tí ń bá sọ̀kò bàjẹ́ tí ń bá sọ̀rọ̀ bínú láti lè forí àwọn èèyàn gbára wọn ẹ má jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ tí mo ní olórí yẹn sọ sí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè wa ó kàn sọ gẹ́gẹ́ bí làákàyè rẹ̀ ṣe mọ́
àti bó ṣe yé sí ni bí ìbá ṣe bẹ́ẹ̀ ni yóò mọ̀ pé gbogbo conference tí president bá lọ àǹfààní lọ́lọ́ gbà wá fórílẹ̀-èdè wa àwọn tí wọ́n ṣètò omi fún wa àwọn tí wọ́n bá wa sọ náà wá àwọn tí wọ́n bá wa ṣe náà wá. ó ṣẹlẹ̀ ní Saudi nù bọ́ bá tún fẹ́ ṣẹlẹ̀ ní Israeli náà táwọn náà ò tún bìlíìfù nínú Christianity yọ lọ bẹ̀ bọ́ bá fẹ́ ṣẹlẹ̀ ní Rome náà tó yẹ pé àwọn Christian ló níbẹ̀ yẹn yọ lọ bẹ̀ tó náà ń kọ Nàìjíríà ṣe orílẹ̀-èdè tí ò lẹ́sìn alẹ́sìn o so ẹ má pè wá ní secular country mọ́ multi-religious country ni wá ẹ̀sìn tí kálukú bá sì ń ṣe Islam ti sọ fáwa pé ẹ sọ fún wọn pé lakum dinukum waliyadin ẹ̀sìn tiyín ni tiyín tiwantiwa a lè fọ́ọ̀sì yín kẹ́ wá ṣẹ̀sìn wa kò bá Islam mu ẹ̀yin náà sì lè fọ́ọ̀sì wa ká wá ṣẹ̀sìn tiyín àmọ́ ọmọ ìyá jọ ni wá ẹ̀jẹ̀ á máa ṣe ìṣe ọmọ ìyá papọ̀ kọ́lọ́n kó jẹ́ kí apẹ́ fúnra wa. àdúrà tí wọ́n ní mo fẹ́ sọ lẹ́ẹ̀kan. tọ́ àdúrà yìí pé àdúrà tẹ́ ẹ máa ṣe gẹ́gẹ́ bí ìmáàmù mọ́ṣáláṣí lásìkò election ṣẹkẹ́rẹ́ kìíní pé Allahumma wali umurana khiyarana Allahu akbar wala tuwalli umurana shirarana ọlọ́run o àwọn èèyàn rẹ̀ inú wa ló fi jó lórí wa o Allahu akbar ọlọ́run o mọ́fà àwọn èèyàn bú mú wa fi ṣe lórí wa torí ipa recognize pé èèyàn rẹ̀ ń bẹ́nu mùsùlùmí èèyàn bú sí bẹ́ẹ̀ èèyàn rẹ̀ ń bẹ́nu àwọn christian èèyàn bú sí bẹ́ẹ̀ bọ́ọ̀ bá yàn wọ́n ń ta àdúrà táwọn mùsùlùmí máa ṣe nù àìsọ̀rọ̀ ẹ̀sìn. ìgbà máa sọ̀rọ̀ pé. ní president ń wá dé ń ṣàǹfààní fún àwọn tí wọn ò dìbò fún yìí ṣé bí a ti rí i pé nǹkan kan náà ni à ń fẹ́ ìtura náà là ń fẹ́ náà ni president yìí sì ń ṣe kọ́lọ́n kó bá a lọ́rẹ̀ mi rẹ̀ kó sì bá a fún láṣeyọrí olóore àti gbogbo àwọn governors náà o kọ́lọ́n kó ṣamọ̀nà gbogbo wọn lórí ètò wa tòní a pè gbogbo wa sí àkíyèsí ni pé àwọn tí ń bá ń lùlù kówókówó ẹ má tẹ̀lé wọn ọ̀rọ̀ ẹ̀sìn sì kọ́ ọ̀rọ̀ ọmọlúàbí ni Ọlọ́run wà pẹ̀lú wa gbogbo wa tí a gbọ́ ètò tèní Ọlọ́run kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ opportunity láti lè gbọ́ ètò báyìí náà kó sì já a máa lò àlejò wa lẹ́ni àwọn ni Professor Hamza Ishola Abdulrahim láti Kwara State University Malete àdúpẹ́ pọ̀ fún yín Ọlọ́run kó bá àdúpẹ́ fún yín tó lápapọ̀ a máa kí wa pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.